Karakunla Ọlọ́run jàre yín pẹ́sà náà ní ìgbà tí a kúrò ní wàásí láàárọ̀ yìí ní mile 12 lọ́dọ̀ àfáwà dáadáa kẹ́ àlfáwà Teslim bí a ṣe wá ń bọ̀ wá ìkànnù ara wa nínú àwọn tá a jọ ń jọmọ yín ó wá ń fi fídíò kan hàn mí nínú mọ́tò ní àárọ̀ yìí àfá Olororo àfá tí ojú wọn dáhùn àfá náà sì jẹ́rìí sí pé àfá Olororo wọ́n wá rí fídíò yẹn àfá wọn ń sọ̀rọ̀ kan àfá tí atáyé ti sọ fún mi pé tá bá ti ń dákọ̀ ọ̀rọ̀ mímọ́ tá ti ń sọ̀rọ̀ mímọ́ ọ̀rọ̀ ìjà àfọ̀ ọ̀rọ̀ dáwà pé àfá yìí ò gbọ́dọ̀ mọ́ dá sí mọ́ wọ́n rí pé àfá yìí rèé àfá náà gbà tuntun wá ṣe tán ìwà ń sọ̀rọ̀ alájáde tí agbéjáde bí ọ̀sẹ̀ kẹta sísìn ẹ ṣàlàyé náírà lákọ̀ọ́kọ́ ẹ ṣe ní ẹlẹ́ẹ̀kejì kódà ẹlẹ́ẹ̀kẹta àwọn tí wọ́n jẹ́ olólùfẹ́ tún gbọ́ ọ̀rọ̀ yíyé bí tí wọ́n wo fídíò náà àfá náà kò wá mẹ́rì kankan wá kò máyà Kùránù wá kò mádìísù wá kò mọ́rọ̀ àwọn àfá kankan wá àfá kan wá àtàkì personality àfá yìí atáyé ṣe ti ní ọmọ máa dá sọ̀rọ̀ mímọ̀ mọ́ àfá ní ṣókí bàbá ṣe ní nǹkan láti sọ fún àfá wọn àfá Olororo àfá àtọ́jú wọn dáhùn ṣe ní nǹkan kan láti sọ fún wọn. Ọlọ́run ó ṣàlékún dáadáa yẹn. Yóò máa já sọ̀rọ̀ mọ̀nà wà bá. Albarkola na Muhammad àkọ́kọ́ bẹ̀ ni pé ọ̀rọ̀ àfá Olororo ọ̀rọ̀ rẹ̀ ò fi bẹ́ẹ̀ ní kìí ṣe tí ìtì ọ̀gẹ̀dẹ̀ ni ọ̀rọ̀ mímọ̀ àwọn tó bá jó mímọ̀ tí onímọ̀ bá àtàkì mi ó ti yé báwọn pẹ̀lú mímọ̀ èyí ò lè mímọ̀ sábà sọ̀rọ̀ lélẹ́rí àmọ́ bí aláìmọ̀ kan bá ń kíní kan bẹ́yàn bá ní èèyàn kíní kan an tufahima jahilan wa yahsabu jahilan annahu minka afhamu ó ti yẹ ìyànà ti bẹ̀rẹ̀ kíní yẹn mọ́ ó ti yẹ báwọn nínú pírọ́blẹ́mù ńlá ni kéèyàn ó pé aláìmọ̀ kan ó ti yẹ báwọn kọ́ bá pèrè láàfáà kọjá aláìmọ̀ kan kọ́ wá lọ́wọ́ fẹ́ fi tí òye ọ̀fẹ́ fi yé ibi tó ọba ti fi yé kò ní làákàyè rẹ̀ ìgbà tó yẹ pálá ìmọ̀ kan ni kíní yìí ò ní wọnú làákàyè rẹ̀ yóò máa rò wípé ẹnu tó ń gbé lọ́wọ́ yìí náà mọ̀ máa ju lágbájá lọ ó ti yé so àlàyé tí mo kàn tún fẹ́ bóyá kò understand sẹ́wọ̀n ó ní bí làákàyè rẹ̀ ti ma sẹ́gẹ̀t èèyàn lè dàgbà ó ti yé báwọn àmọ́ làákàyè ó lè má tètè develop dáadáa ó lè rán ó ti yé báwọn èmi ò sọ wípé ẹ máa jaja Masha Allah ó ti yé báwọn kò nílà káyì tí wọ́n fi dọ̀bátọ̀ ọ̀rọ̀ àti ìtàn fi ń ṣe gẹ̀rbal wọ́n fi ṣe ọ̀rọ̀ tí ó fi wá yọ ànàkọ́yá nínú ànàfàyà tí ó fi yọ tí ń jẹ́ nǹkan tó má kú nù tí ọ̀dọ̀ tí làákàyè rẹ̀ ń mú débẹ̀ Masha Allah ọ̀tọ̀ làákàyè agbe ọ̀tọ̀ làákàyè ẹ̀ńtàjẹ̀ làákàyè ẹ̀fẹ̀ ọ̀tọ̀ làákàyè mímọ́ in tí mo sọ ní kọ́ídà kan náà mo mú wá ó ti yẹ bá kọ́ídà uzuliya náà sì ni wípé kullu ma lam yubayyin Allahu tahrimahu fa huwa mubah gbogbo ntọ́lọ́wọ́n ọba ti sàlàyé ní Al-Qur'ani wípé aramu lèyí Olúwa ní qad fassalna ma harramna alaykum èmi Ọlọ́run ti sàlàyé gbogbo tí mo sì lè wọ̀ pé ẹ gbọ́dọ̀ débẹ̀ ẹ ti gbọ́dọ̀ jẹ́ ntọ́lọ́wọ́n bá ti wá dákẹ́ sakata anil asiyaya afuwan lana Ọlọ́run dákẹ́ ń pa àwọn nǹkankan ó fi èyí ń sàmójúkú fún wa ni bí ìlú kọ̀ọ̀kan bá ti ń iná ni wọ́n máa wà so eléyìí ò sí nínú tí èèyàn lè máa fà bí a mọ̀ pé à ń dààmú ara wa ní lórí rẹ̀ but àfa wa yìí kò ní understanding ló fẹ́ máa attack tí ń jẹ́ personality mala cousin àwọn brother wa Olororo brother wa náà ni ọdún yìí ní ṣe wọ́n ti pé 60 years lọ́dún yìí 60 ó ti yé wáhùn 60 years ọmọ èké ni yóò ní àmọ́ bí wọ́n ti ń pé 60 years làákàyè wọn ò tí kọjá àlákàyè ọmọ 6 years báyìí mo gbọ́ lẹ́nu Mọ̀lánà Sheikh Adam ní kam min sab'in fi sab'in wà min sab'in fi sab'in mélòó ẹni tọ́já sí wípé ọmọ 70 years ni a fún làákàyè ọmọ 7 years ọmọ ọdún méje a wà fún ọmọ 7 years làákàyè ọmọ 70 years Masha Allah so bọ́lọ̀hún tí máa ṣe inú ètò Ọlọ́run bọ́lọ̀hún tí máa ṣe mú dàbírù lólúwa ìtọ́lọ̀hún fún òun dàbára bó ti wu Ọlọ́run kọ́rọ̀ òun ní kí làákàyè ọmọ ju bó ṣe máa lọ àwa bá aláyé ni lóòótọ́ àmọ́ aṣáájú ẹ̀ inú làákàyè tí wá dàgbà ju làákàyè tiẹ̀ lọ
ní gbogbo ayé. Masha Allah. tó bá ń làákàyè òun dàgbà ju tiwa lọ kọ̀ yá jáde kájọ gbé làákàyè òun kalẹ̀ tó bá ìjọ kó òun ní mà kò tiẹ̀ lè jáde torí kò sí ní tó fẹ́ fi. so ẹnu tọ́lọ̀ nǹkan fi sàánú ẹ̀ tá a fi ń bá dúpẹ́ lọ́nà ni pé ìgbà tí wọ́n fi sílé kéwú sáà pé bó ní ń fà mo ti sọ yín rí. tipẹ́tipẹ́. so káwọn tó bí o tó wá sunkún tọ Ọlọ́run lọ tunkún tọ àwọn àfáà lọ wípé ẹ bá wa yanjú ayé ọmọ wa yìí. tí ń fagbá àtọmọ ọdún 12. láti ọmọ ọdún 12 so làwọn àfáà ọ̀dà àbọ̀ yanjú ẹ̀ ẹnu bí wọ́n rí ìyàn dé ni tí ń gbé kí ni kò rí bó filẹ̀ àmọ́ ẹnu orin kọ̀ọ̀kan táwọn àfáà fún àtàwọn nùsùsù tọ́ra bùn lóhùn tó dáa tí wọ́n fún tí ń fi ń jáná sí pẹ̀lú wọn ẹnu dédé ń tọ́lọ̀ ní orí géènì náà nù Ọlọ́run sì ní kí nǹkan wọn ó di ọdọ̀nà fún ọtí gbọ́ wàhùn so èyí wọn làá fi máa bá dúpẹ́ wípé òun náà tiẹ̀ lè sọ̀rọ̀ díẹ̀ pé òun náà tiẹ̀ lè sọ̀rọ̀ pé ó tiẹ̀ lè sọ̀rọ̀ ajá bó ti yẹ pé kò lẹ́rìí but ó wí náà sí ẹyọ kan jùmùhúr ó lè dá sọ̀rọ̀ díẹ̀ òun náà sọ̀rọ̀ jùmùhúr but n tán pé jùmùhúr sọ́mà ìyàtọ̀ tí ń bẹ láàrin jùmùhúr àti ìjìmá àwọn àwọn ní jùmùhúr àwọn mélòó ní bẹ́ẹ̀ àwọn àwọn ní ìjìmá àwọn mélòó ní bẹ́ẹ̀ kò máa àlàyé ìjìmá wù yàtọ̀ fún jùmùhúr wọn ní táwọn jùmùhúr sọ ní táwọn jùmùhúr sọ èmi dẹ̀ ti ṣàlàyé n tán pé jùmùhúr wípé tí jùmùhúr àwọn àyímà mẹ́rin táwọn mẹ́ta bá lọ báyìí pé n ta fẹ́rẹ̀ tẹnìkan bá yẹ àtọ́ báyìí pé tẹnìkan yẹn labari wípé ọjọ́ ti ń ṣe wá torí tó mú wọn tí wọ́n fi yà tẹnìkan ò fi tẹ̀lé wọn ni ẹ̀kìtìláàfù ni wọ́n pè yín wọn àdẹ̀lé ṣe ẹ̀kìtìláàfù lórí ti ń jẹ́ tó ìzúl fòrúù ni wọ́n ti ṣe kí ni wọ́n ń pè ní ìzúl òun náà tẹ̀sírì tọ́lọ́hùn àwọn yòókù ni àwọn ọ̀rọ̀ àwọn fòkàhà láti sọ pé ìyàtọ̀ ń bẹ láàrin ṣẹ̀rí àti fíkíù gbogbo ẹ̀ láti ṣàlàyé bọ̀kùn lẹ́bù yẹn ga ju brọ́dà wa Olororo lẹ́bù yẹn ga jù lọ ojú wọn ní ẹ̀ka tíra ojú ló ti dà yìí ọ̀rọ̀ parí so kò lè rí násàrí ṣe dépò tí ó lọ́nu làákàyè kọ̀wárì nǹkan kan kọjá kó mú personality àwọn sọ̀rọ̀ ajá òun pé ńgbà náà yìí pé ẹ̀yìn kó de ajá máa wájú ta bàbá rẹ̀ kọ́ wa pa ó ti yé wa hùn wá nídìí wájú ta bàbá mi ìta bàbá rẹ̀ yí sáàbí kí ni bàbá rẹ̀ jẹ́ káwọn sí bàbá rẹ̀ ló kọ̀ọ̀kan bí kíní kan yí sáàbí tí wọ́n ń pè ìta bàbá rẹ̀ ń láwàá de ajá wọn máa fún òwò àti àwọn amúgbó tẹ́jọ máa fi ṣe àsun ẹ̀mí fi ṣe ẹ̀mí ṣàsun ẹ̀mí yọ ọtí lé so o ti gẹ́ẹ̀tì àgbọ́yé bàbá ẹ bá ń jẹ́ tán máa fi gbó lé bó ti rí nù ọlọ́run wọn yí àlùbáríkà ẹnu rẹ tí o fi ń sọ̀rọ̀ wọn nínú kútúbà lòun náà tí tó wá ń sọ ọ̀run rẹ̀ inú kútúbà yọba ẹnu rẹ tó fi sọ́hun ọlọ́jà rí gbẹ́sà àníjó nìkan ṣé kò mẹ́ni tí ń bá ṣe ẹjọ́ òun ló pè é tí máa lọ lè halẹ̀ máwọn kan lẹ́kọ̀ọ́ pé wọ́n sọ wọ́n di ẹran wọ́n sọ wọ́n di wọ́n ní ọmọ rìn lọ. àwọn bísímì ayé máa lè kẹ́ńdú. ẹ̀kọ́ ọ̀hún ti wá lé ọkú mbẹ́ nísìn ayé rẹ ti wá bàjẹ́ ẹjọ́ òun ni máa wí pé ọlọ́run má jẹ́ ṣàgbákò èmi lẹ́nìkan wàá pè mí máa bọ̀ wálé rédíò kí n wá jòkó bẹ́ẹ̀ ó tó pè mí ó níye tí mo gbọ́dọ̀ gbà kó tó na kámẹ́rà sí ọ lójújọ́ náà ó níye tó máa gbà kó tó lè ya fídíò rẹ̀ ìwọ lọ wá ń lọ léṣẹ́ rédíò fúnra rẹ̀ nísìnyí ló ń lọ lè sanwó lọ́fẹ́ lé ó ti wá èyí tí wọ́n fún ọ lọ́fẹ̀ẹ́ ń bẹ pé ọmọ wa ṣe èyí tí wọ́n gán lè sanwó ara rẹ̀ ń bẹ léṣẹ́ rédíò wọn ti wá dùn mọ́ ibẹ̀ lọ́wọ́ kù tó fi ètò gbésí ayé rẹ̀ sí nísìn torí pé àpadà síbú nù wọ́n máa ní from low level to advanced level wọ́n wá come from advanced level to lowest àbíkílẹ̀ máa pè lowest. from fry pan to fire. fry pan to kíni. from fry pan to fire. lórí bá ayé rẹ ti fire báwo. ayé àfa ti fire. bàbá Olororo máa jòkó tòróró rẹ mo ti sọ fún ọ. ẹ sọ bẹ́ẹ̀ ń jò ní. àní ọmọ da sọ̀rọ̀ ntí ń bá ń jọ̀rọ̀ mi màmá láyé rẹ. àfa àná bẹ́ẹ̀ kó bára wọn. irú mà yí wọn nínú mọ̀lẹ́bí tiẹ̀. ó parí. ọ̀gbọ́ àgbọ́yé bàbá irú mà yí lọ́dọ̀ tí wọ́n. kọ́ra àwọn onírú mi nínú ẹbí rẹ. subhanallah. pẹ̀lú ọ̀rọ̀ mímọ̀ yìí lọ́rọ̀ mímọ̀ yìí. wọ́n á produce irú mi jáde rí inú fámìlì tiẹ̀ tí wọ́n ti jáde ìwọ náà lọ́ọ́ máa jẹ́ àwálù ẹni tí wọ́n produce lójú ọ̀nà ilmi ẹnu gàgà tó ń gbé kíní àlọ́ ọmọ tí ń jẹ́ jàmùhúrù àti wọ́n ń pè jàmùhúrù gan àwọn jàmùhúrù gan mo ní ẹ̀wọ̀n ní ṣe brọ́dà wa tí. ṣe kàtàkàtà báyìí. so ẹ bá sọ ẹni ó jòkó ti òróró kí ọmọ ta òróró rẹ̀ ó ti yé báwọn ìta bàbá rẹ̀ là ń bọ̀ wá mú ajá sí. ibẹ̀ wọ́n yìí ti pa èmi ti sọ ọ́nú ọ̀rọ̀ mi nìkẹ́nìkan máa jẹ ajá mo ní bọ̀tì ibi wọ́n bá ti jẹ́ tó yẹ kó ń jẹ wọn ni a gbọ́dọ̀ sọ wípé wọ́n wọ̀ ná. kódà ńlọ́dọ̀ tiwa màkìrú ńlọ́dọ̀ tiwa ńgbà yẹn jẹ́ ń fámìlì wa gbogbo ẹ̀ láti ṣàlàyé ẹ máa ṣe làákàyè kí ẹ tó máa
kẹ́ tó máa dá sọ̀rọ̀ èmi rí sọ̀rọ̀ lákàyè ó ti tẹ́lẹ̀ wà o làákàyè ṣiṣẹ́ gan o. alásìkí kan ń tọ́lọ̀ ń sànú kan bí ọ̀sẹ̀ kan àbọ̀ ó ṣe dáadáa ní jòní táwọn afáàpọ̀ mẹ́ ọ wá ní kí bọ̀dá wa tẹ̀ yí kan síwájú ìpínlẹ̀ lágbájá ọ̀sẹ̀ pẹ̀lẹ́pẹ̀lẹ́ èmi náà wò èmi lọ́wọ́ fún ní kinní bẹ́ẹ̀ni ìwọ tá a máa rán sómi gbà kékeré máa rán sómi kéèyàn sọ fún didi alásìkí ẹni ó ti dèèyàn ńlá tó ti dẹni Nàìjíríà kọ́ wa ní wọ̀lá máa rán sómi ńgbà tá a wà ń kékeré ìwọ tó wọn rán yàn sómi ìwọ lọ jẹ́ èèyàn yìí ẹni tó rán sómi ló tún wá lọ lé rẹ̀ lọ gbantí ntọ́ jẹ nambẹ́lẹ̀ kẹfà kọ́ni ní kó tó sọ̀rọ̀ njọ́ náà kódò owó tún wá fún un tún ní ó fún un sí ìwọ tá a máa rán sómi ìbànújẹ́ lọ yọ jẹ́ fún ọ wípé ẹni tá a rán sómi lọ́wọ́ adéyàn àwọn tá a rán sómi ikú lójú kan. òun lè kó fún wọn lé sí pé nígbà tẹ́lẹ̀ bómi sọ̀rọ̀. ọlọ́run yọ bẹnu ẹ̀. ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́. Salamu alaikum warahmatullahi wabarakatuh.